Royal Ọmọlúàbí TV fún ojúlówó àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó perégedé jùlọ ní àgbáyé. Ọ̀kín àwo ńlá. Ẹ wo babaláwo tí mo mọ̀ káàkiri àgbáyé. Ẹ wo wàlà irú Káyọ̀dé ìṣọ̀mọ́. A ní bàbá ẹ̀la mọ́kọ́ ìbàlẹ̀ èsì gbọ̀ngàn. Ẹ wo ẹ̀dá ẹ̀bá dábàá mọ̀ ń lọ. Akẹ́kọ̀ọ́ káàdéjọ báyìí bọ́lọ̀ àgbẹ̀ ìjókòó ẹ̀fọ́kọ̀ balẹ̀. Káàdé ẹ má pè mọ́ báyìí lágbà mo tún pé ìlórúkọ fún mi. Ẹ̀sìn ìwùdẹ̀jú ṣe wọ̀n mi. Òdẹ̀jẹ̀ kí ní ẹ̀sìn kò mi ọba. Igi tó wà níkùn yẹn, igi tó wà níkùn yẹn, ẹ̀ẹ́dẹ̀ yọwọ́ kan sí mi ní ìkùn wàlá o. Ó ti wà bẹ́ẹ̀ nìyẹn, ó ti gbé sí. Agbára tó ti kágbára lẹ́nu sẹ́rí. Ọmọ olóòwú, ọmọ olóòwú, ọmọ olóòwú. Ọmọ tí gbẹgbẹ ṣeré. Ọmọ Ọbásanjọ́ ni. Ọmọ rẹ̀ máa ti hù ní gbogbo wọn. Ẹkùn ọkọ̀ àdìbàtà, àdìbàtò. Kábíyèsí onígbòmù. Ilẹ̀ onígbòmù. Káyọ̀dé lẹ́hùn wòye. Kúrẹ́kúrẹ́ lè lórí ìṣòro rẹpẹtẹ. Gbadéwọ̀lú jẹ́ ọba ìlú ṣòro kéré-kéré. Gbogbo ìlú ló ní kó wá jẹ, wọ́n lóhùn làwọn fẹ́.